Ẹ kú dédé àsìkò yìí, gbogbo ojú tó ń wò wá, gbogbo etí tó ń gbọ́ wa. Ẹ kú ilé báyìí láàkárà lé ẹrù bàbá yìí láì kúrú ọ̀nà. Ìtàlẹ́wà ni àbẹ́yìn òkùlé, àbẹ́ǹbẹ́nìkejì yín dọ̀wẹ́kẹ́ rìn. Ẹ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan. Ẹ jájọ jẹ̀gbádùn ètò yìí. Orúkọ tèmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, ọmọ Àbẹ̀dúyì ṣàṣìyàn nífẹ̀ẹ́ ni lẹ́yìn bá àbásílẹ̀ tẹrútọmọ nífẹ̀ẹ́ ni lójú ẹni. Ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹmọdé ọmọ Àtìbà ẹnìkejì mi náà wà ń bí. Ẹ kú kalẹ̀ gbogbo lé, orúkọ tèmi ni Olúwatósìn Abímbọ́lá ọmọ Ọ̀dẹ́mọ. Ọmọ Ọ̀dẹ́mọ lọ́ba, ọmọ aṣáwó gbé ní ọmọ àfìrèké ṣọ̀pọ̀dẹ, ẹ̀gẹ́ ìdádúró bá òun. Láì fọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ, ètò tá a mú wá sójú ìwòyín sétí ìgbọ̀yín, òun ni à ń pe àkọlé rẹ̀ ní Àríyá Gàlọ́. Àríyá Gàlọ́ ọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́. Àríyá Gàlọ́, àríyá rẹpẹtẹ, ètò kan gbòógì tí a gbé kalẹ̀ ní èdè Yorùbá tó ń kọ́ni lọ́gbọ́n, tó ń fúnni lóye, tó ń fúnni nímọ̀. Ó kọ́ni ní ẹ̀wà èdè Yorùbá, ó ń fi ẹ̀wà èdè Yorùbá hàn láwùjọ. Àwọn ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè, àwọn ọ̀rọ̀ tó ta kókó ní Àríyá Gàlọ́ láti máa gbọ́, láti máa ṣàtúpalẹ̀ ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ sùnnùkùn, ojú sùnnùkùn là á fi wò ó, ewì, oríkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ má wá jìnnà, ẹ má lọ jìnnà rárá, Àríyá Gàlọ́ ni ẹ máa wò. Bẹ́ẹ̀ ni o, fún àǹfààní àwa tá à ń bẹ lórí ẹ̀rọ ayélujára, ẹ tẹ̀lé wa lórí Instagram @officialAriyaGalotv, lórí Facebook Àríyá Gàlọ́ Online TV, lórí YouTube Àríyá Gàlọ́ Online TV. Ọjọ́ ń rebi àná, òòrùn rebi àtiwọ̀ láì fàkókò ṣòfò. Abala àkọ́kọ́, ohun tá àkọ́kọ́ gbé yẹ̀wò lórí Àríyá Gàlọ́. Àkọlé náà ni ọ̀rọ̀. Ọ̀rọ̀ tí àmì rẹ̀ ń jẹ́ dòdò. Kí ni ọ̀rọ̀? Kí ló bí ọ̀rọ̀? Kí lewu tó ń bẹ nínú ká kàn sọ̀rọ̀? Ọ̀rọ̀, ẹyẹ ò dédé bà lórùlé. Ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́. Ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ sùnnùkùn, ojú sùnnùkùn là á fi wò ó. Àwọn àgbà bọ̀ wọ́n tún sọ wípé ọ̀rọ̀ ṣe ni wò ká lè mẹ́ni tó fẹ́ ni. Bẹ́ẹ̀ni o. Kí là wá pè lọ́rọ̀? Ọ̀rọ̀. Ọ̀rọ̀ nǹkan ẹlẹgẹ́ lọ́rọ̀. Ọ̀rọ̀ atún ayé ẹni ṣe, ọ̀rọ̀ aba ayé ẹni jẹ́, ọ̀rọ̀ agbéni ṣubú, ọ̀rọ̀ agbéni dìde. Ẹ jẹ́ ká wò ó láti ibì kan náà. Àwọn ìgbàgbọ́ wọn wípé nígbà tí Ọlọ́run dá ayé, ayé wà ní jújù, òkùnkùn bò ó biribiri, ṣùgbọ́n Ọlọ́run pàṣẹ pé kí ìmọ́lẹ̀ ó wà, ìmọ́lẹ̀ sì wà, léè tó fi hàn dájú gbangba wípé agbára ń bẹ nínú ọ̀rọ̀ tá à ń sọ. Àṣẹ ń bẹ nínú ọ̀rọ̀ wa. Ọ̀rọ̀ ní tọ̀rọ̀ lọ́fà, ọ̀rọ̀ ní yóbi lápò, ọ̀rọ̀ ní yọ̀dà lápò. Kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ṣọ́ra fún gbọ̀rọ̀gbọ̀rọ̀ nítorí pé a mọ̀ ọ̀rọ̀ gbọ́ jura wa lọ. Bẹ́ẹ̀ ni o, a mọ̀ ọ̀rọ̀ gbọ́ jura wa lọ. Ó mú mi rántí ọ̀rẹ́ mi Àṣàkẹ́ Abẹbẹlúbẹ. Ọ̀rọ̀ tí Àṣàkẹ́ ò lè sọ ní lọ́lọ́kan ọ̀rọ̀. Àṣàkẹ́ Abẹbẹlúbẹ, ó tọ́jọ́ mẹ́ta tí mo ti rí i. Báwo ló tiẹ̀ ṣe ń gbúrò rẹ̀ sí náà? Àṣàkẹ́. Ṣèbá Àṣàkẹ́ àti ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n dìjọ ń dá àpárá. Làṣàkẹ́ bá ṣe àwàdà wípé kàkà tóun fi gbé irulé tọ̀rẹ́ òun ń gbé, ohun ìyá nílé lórí ni. Wọ́n sì jọ fi ṣẹ̀rín rín, wọ́n gbàgbé rẹ̀ síbẹ̀. Ọ̀sán kan òru kan ni Àṣàkẹ́ àti ọkọ rẹ̀ náà lulẹ̀ tí wọ́n fi òògùn wọn kọ́ ní gbàǹjo. Ìgbà tá a bá lọ tá a bá bọ̀, wọ́n ní ọ̀rẹ́ rẹ̀ ní bẹ́ńbẹ́. Oyún ọdún méjì sì ń bẹnu Àṣàkẹ́ tí kò rí bídèní. Wọ́n tẹ ọ̀rẹ́ nínú tẹ nínú, ó lóun mọ̀ ń pa ẹ̀. Ǹjẹ́ àti ẹ̀ mọ̀ pé agbára ń bẹ nínú ọ̀rọ̀, bẹ́ẹ̀ sì ni àṣẹ ń bẹ nínú ọ̀rọ̀ wa. Ọ̀pọ̀lọpọ̀ àti ogunlọ́gọ̀ èèyàn ló ti wọnú àdánwò ni wọ́n ń bá àdánwò jìjàkadì lọ́wọ́lọ́wọ́. Ta ló ń fọ̀rọ̀ rẹ lọ? Ta ló ń fọ̀rọ̀ rẹ pamọ́ sí lọ́wọ́? Ṣé kìí ṣẹni tó máa fọ̀rọ̀ gbé ọ ṣubú? Ṣé kìí ṣẹni tó máa padà di lọ́la tó máa fọ̀rọ̀ sọ ọ́ dìdàkudà? Ṣé kìí ṣẹni tó máa fọ̀rọ̀ gbẹ̀mí rẹ tàbí tí ó fọ̀rọ̀ lé ọ kúrò láyé? Ọlọ́run nìkan lolùdámọ̀ràn, òun ni ó bá sọ̀rọ̀ rẹ, òun ni ó ro ẹ̀rọ rẹ fún. Kó aràn ẹ ní ìjánu, ṣọ́ra fún ọ̀rọ̀ ẹnu rẹ. Àìmọye ẹni tó ti sọ̀rọ̀ sọ, àìmọye ẹni a ti sọ̀rọ̀ fún tó padà wá fọ̀rọ̀ náà sí wa ní jàǹbá. Ṣọ́ra ọ̀rẹ́ wa, ṣọ́ra fún ahọ́n, ṣọ́ra fún ọ̀rọ̀ ẹnu rẹ.
ẹlòmíì á gbọ́rọ̀ á fi ṣẹ̀rínrín á sì padà lọ gbé ìgbésẹ̀ akọni lẹ́yìn rẹ̀. Orí mi má jẹ́ kí ẹnu mi ré bá mi lẹ́sẹ̀, ẹ̀dá mi má jẹ́ ń fẹnu kọ, má sì jẹ́ ń fẹsẹ̀ kọ. Ọba òkè abẹ́ ọ̀wà àti gbogbo ojú tó ń wò wá kí wọ́n má fẹsẹ̀ kọ. Àmì àṣẹ, kí wọ́n má fẹnu lẹ̀ kí wọ́n má fẹsẹ̀ kọ. àmì rẹ̀ pọ̀. Ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́, ẹyẹ ò dédé bà lórùlé, ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́.